Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV Muswobi. À ń sá alágànná ní wọn òjò òun yára lómi ó lè fo lómi kódà ó lè bẹ́ lodò àmọ́ Ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ yín aláìgbọràn kí ọ̀rọ̀ yín má dàbí ajá tó fẹ́ sọnù ni tí ò gbọ́ fèrè ọlọ́dẹ gbogbo bá ṣe ń ṣe program tá à ń ṣí yín níyè tá à ń ṣí àwọn kan níyè síbẹ̀síbẹ̀ ọpọlọ àwọn kan òrìnà débẹ̀ látara bóyá ìrẹsì àbí múrí kan tán ti gbélé wọn lọ́wọ́ ẹ máa ṣe ẹ̀yin olólùfẹ́ mi ẹ máa ṣe ẹ̀yin aládùúgbò tì Ọlọ́run mà ní dójú tẹ̀yin tẹ̀ ń gbọ́ wa àti gbogbo ẹ̀yin tẹ̀ ń gba tiwa tá à ń sọ tẹ́yin náà nílà káyè tọ́lọ́run fún yín l'opportunity àti nílà káyè dàrò torí pé ọ̀pọ̀ èèyàn kan ló lè darí nǹkan ro àwọn míì wà àgbá òfìfo lásán ni wọ́n àwọn míì wà òkú ayé lásán ni wọ́n kàn rìn ni kò sí làákàyè bẹ́ẹ̀ but ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa tẹ́ ń gbọ́ tẹ́ dẹ̀ ń mú lò tẹ́ ń take action lójú ẹsẹ̀ ẹ̀yin yẹn ẹ lọ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run fún yín ní làákàyè Ọlọ́run dẹ̀ fún yín ní ojú inú tẹ́ ẹ fi ń tètè rí nǹkan ṣé bọ́n ṣe ń pa wá ìdánu ṣé báwọn Fúlàní ṣe ń pè mí wá ìṣòsùn wọn ni ẹ kàn ṣe máa káwọn kan wá láti ìlú òkèèrè àjèjì lásán torí pé a ti ń gba àlejò torí pé a ti ń kóyàn mọ́ra àṣẹ lóòótọ́ ni Yorùbá máa ń sọ wípé orí níwọ̀n orí ṣòro ṣe orí àwa Yorùbá ti wá fẹ́ bú wa lọ́wọ́ nítorí àlejò ẹni tá a mọ̀ rí gan tó bá kanlẹ̀kùn Yorùbá lè ṣí fún nígbà ṣáàbù abisùn sí látara ojú àánú ta ní lágbára Èdùmàrè ojú àánú náà kò ní fọ́ o inú àánú náà kò ní ṣekú pa wá gbogbo àwọn tó ti pa sọ́run kọ́lọ́n bá wa fọ̀run tẹ́ wọn àwa tí ò tí ì pa Ọlọ́run á jẹ́ káráyé gbé ìkà làwọn olóṣèlú ìkà lẹ́yìn olóṣèlú ẹ̀dẹ̀ wá ń ṣe òṣèlú náà kì í ṣe pé bóyá agbọ́bẹ̀ sí yín lọ́rùn kẹ́ tó wọlé o ẹni ká dìbò fún yín ẹ bẹ̀ wá ẹ dọ̀bálẹ̀ ẹ lọlé alára ẹ lọlé ajérò kódà ẹ lọlé igbarúmọlẹ̀ lọ́tẹ̀ríba kó tó di pa dìbò fún yín ó yé yín fúnra yín ẹ mọ iye ètùtù tẹ́ ṣe ẹ mọ iye ìrìn àjò tẹ́ rìn àkókò sọ pé kẹ́ má rọ́nà lọ wẹ́rẹ́ lẹ dé wẹ́rẹ́ lẹ ṣe wẹ́rẹ́ lẹ wọlé ẹ wá wọlé tán wá dogun ẹ wá ń wura yín bí Elédùmarè ǹjẹ́ ẹ̀yin ti gbàgbé ni pé èèyàn lásán ni yín tí ẹ̀ tọ́lọ́hún gbogbo agbára tẹ̀ wò kẹ́ ní ẹ̀mọ́jọ́ tẹ́ máa kó ẹ̀yin olóṣèlú ṣe kì í ṣe làákàyè ẹ gbàgbé àwọn tó ń tẹ̀lé yín àwọn tó ń tẹ̀lé olóṣèlú sìn tó ṣì ń gbà yí pé àwọn ló lè ṣe a ti mọ̀ wọ́n sí òpònú àwọn yẹn gangan dèdè rìn a ti mọ̀ wọ́n a ti kà wọ́n sí ẹnìkan tó jẹ́ wípé wo àpáti ayé ṣá a ti kà wọ́n sómi ìṣọwọ́ torí tó bá fomi ṣọwọ́ tán kò sí nǹkan tó máa fi ṣe lẹ́yìn kan dànù tó bá sì dànù kílẹ̀ fa àwọn ló bá tán so gbogbo àwọn tó tẹ̀lé olóṣèlú yẹn mi ì lè blame wọn ohun tó mọ̀ ó jẹ òjẹ́ kọ́ mọ́ gbọ́n ni àmọ́ tó bá yẹ pé èmi àti yín jọ rò ó pé tá a bá ṣe sùúrù díẹ̀ tá a fara dà á padà máa jẹmu nínú ọ̀rọ̀rùn á padà máa mu nínú rọrùn nínú àlàáfíà nínú ìgbé ayọ̀ tí ò ní sí pé olóṣèlú á máa sọ pé bíbá ni kò gbà kọjá ibi ni kò má gbà ǹjẹ́ ó dáa bẹ́ẹ̀ olóṣèlú tá a bá sọ pé a fi yín sórí ipò torí kẹ́ wá ṣèlú fún wa a sọ pé kẹ́ wá jẹ̀lú tẹ́ bá wá bá ṣèṣì jẹ̀lú àkókò sọ fún yín pé kẹ́ má rìn àmọ́ ẹ̀yin kọ́ lẹ máa sọ fún wa pé ká má sùn ẹ̀yin kọ́ lẹ máa sọ fún wa pé ó yá ẹ jí ṣẹ́yìn wá jẹ́ Elédùmarè ni tó bá yẹ pé Elédùmarè tó bá yẹ pé agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ Tinubu ẹgbẹ́ tẹ Buhari tó bá yẹ pé agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ lóòótọ́ àsìkò tí alẹ́ fẹ́ lẹ́ àtàsìkò tójú máa mọ́ kan yí padà tẹ́ ẹ̀ bá ti wá lè ṣe ajẹ́kọ̀ lẹ̀ lásán ni òfútù fẹ́ tẹ̀ lásán ni eérú lásán ni tó yẹ pé tó bá fẹ́ ó di gbóréré ajẹ́pẹ́ ẹ̀ lágbára nìyẹn tó bá yẹ pé agbára ń bẹ lọ́wọ́ yín àtàwọn àti agbanipa yín tó ń tẹ̀lé yín àtàwọn dìdìrín yín tó ń pariwo hey òun ni lọ́wọ́ torí pé ti ra súùtù fún ẹ tí fi sí wọn lápò wọ́n ti wá rò pé bẹ́ẹ̀ ló tán sí wọ́n ti gbàgbé ọjọ́ ìfẹ̀yìntì wọ́n ti gbàgbé ọjọ́ ọ̀la wọn mọ́ wọn wọ́n ti gbàgbé nǹkan tó máa gbàdàgbẹ̀ ìrandíran wọn òkú ò ní làákàyè òkú sùn tẹ́tẹ́rẹ́ ṣé kò mọ̀ pé tóun bá sùn lásùn jù ó di inú ọgbó sí ó di lẹ́lẹ̀ ni àìní làákàyè ń dà wọn kan láàmú Yorùbá tún ṣọ̀tì ara wọn ẹ jẹ́ ká lò fẹ́ o ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká lo ìfẹ́ mo ń fẹ́ máa pe gbogbo wa sí àkíyèsí kan o àkíyèsí yìí dẹ̀ ṣe pàtàkì gan-an gbogbo ẹ̀yin tẹ́ bá lówó tẹ́ bá lè dá company sim card sílẹ̀ tó jẹ́ Oòduà ẹ máa ṣe o àwa ọmọ Oòduà ṣetán láti máa rà gbogbo ọmọ Oòduà bàtà ló mọ̀ ṣe ni Oòduà àwọn máa ṣetán láti máa rà ẹ jẹ́ ká lò fẹ́ ẹ jẹ́ ká jàǹfààní ara wa ẹ jẹ́ ká mọ iyì ara wa kódà tó bá lẹ́ni tó sọ pé nǹkan báyìí o ọmọ Yorùbá lòun o òun ṣe bísínẹ́sì báyìí o ẹ jẹ́ ká bá fọwọ́ dòwò pọ̀ ẹ ká fọwọ́ sowọ́pọ̀ ká gbé lárugẹ jẹ́ ká gbéra wa lárugẹ tá a bá jọ lò fẹ́ òun ni gbogbo rẹ̀ fi lè dùn tó fi lè máa dún ní ti dáadáa ẹ wo ẹ bá má jẹ́ ká dààmú púpọ̀ jù ilé ọmọ ò gbọ́dọ̀ bọ́ ọmọ lẹ́rù àsìkò ti tó láti ká máa lò fẹ́ o tá tèmi àti yín bá jọ lò fẹ́ dádì mi mọ́mì tèmi àti yín bá jọ lò fẹ́ ǹjẹ́ ẹ mọ̀ pé àárín wa gún àwùjọ á sì tòrò
nítorí pé kò ní sí àríyànjiyàn, kò ní sí gbọ́mi sí omi òtó. Àsìkò tí gbọ́mi sí omi òtó bá dẹ̀ wà, ìjà ìfẹ́ náà làá mọ̀ fi jà, kò ní sí pé à ń para wa. Gbogbo ètò tá à ń ṣe ẹ má yẹ ká dúnbú ara wa, a kì í ṣẹran. Mo fẹ́ tún pè yín sí àkíyèsí kan o, ó ti pẹ́ táwọn olóṣèlú yìí ti ń sọ wá di nǹkan tí a ò fẹ́ àwa là fúnra. Ẹ jọ̀ọ́ Saheed Ire-Túndé, ẹ lọ bá mi wo ara 200 naira, ẹ rí màálù méjì mẹ́ta kan bẹ́ẹ̀. Ẹ lọ bá mi wo ara 200 naira, wọ́n ti sọ fún yín pé gbogbo owó tẹ bá ní nígbèsí ayé yín màálù lẹ́ padà fi rà. Ẹ fúnra ní ẹ bá mi sọ fún pònú tí ò ní làákàyè pé a fẹ́ Nàìjíríà mọ́, Nàìjíríà níní lára, Nàìjíríà fi ìyà jẹyàn, Haúsá ló ní Nàìjíríà. Ẹ wá bá mi sọ fún gbogbo àwọn celebrities tó sọ yí pé don't kill Nigerians, kill corruption, tọkọ sí àyà yẹn pé wọ́n ṣe mistake o, don't kill Yorùbás, kill corruption, nǹkan tó yẹ kọ́kọ́ sí àyà nìyẹn. Torí pé kí ni àlàáfíà yín ló ṣe kókó nínú ayé mi o, tẹ́ bá kú kò sérè bẹ́ẹ̀. Ǹjẹ́ mo wá dúpẹ́ ìyá mi tó sẹ́ndì 100,000 naira sí mi ní alẹ́ àná, wàláì nílé ayé ẹ ọmọ gbélé ayé ṣeun rere ni. Àtiwọ́ àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ mi Saheed Ire sọ wípé ẹ máa gbélé ayé ṣeun rere ni, ẹni ẹ fi sọ́pọ́tì owó tí màá fi ra MP3 yẹn. In fact inú mi dùn, ayọ̀ mi kún, ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ fún mi ní owó tó bá yẹn lórí platform mi pé gbà mo fún ẹ ní nǹkan bá, ó yà mí lẹ́nu obìnrin. Lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin ìyá mi, gbogbo ẹ̀yin bàbá mi, gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi, gbogbo ẹ̀yin tẹ́ tún jẹ́ bí àbúrò sí wa, ẹ ní ṣubú dànù, ẹ ní káwọ́ lúfẹ́, ẹ ní fọwọ́ ní orí kẹ́ tó tọwọ́ bàpò, ojú kò ní tì. Ẹ tètè jẹ́ kí n ra speaker yẹn, owó tó kù pọ̀ mọ́ ó dà kó kù 150,000 tàbí jù bẹ́ẹ̀ lọ fẹ́rẹ́fẹ́ díẹ̀ torí mo lóòdù káàdì ní alẹ́ àná yẹn bí mo ṣe rówó yẹn, mo kọ́kọ́ yọ 20,000 naira ń bẹ̀, mo lóòdù káàdì. Ìyá mi ẹ má bínú o, kì í ṣe nǹkan tẹ́ ẹ ní kí n fowó ṣe nìyẹn, àmọ́ káàdì yẹn náà ó ṣe pàtàkì torí pé ó ti pẹ́ tí mo ti dárúkọ káàdì mọ́ fún àwọn olólùfẹ́ wa lórí ètò yìí pé ó tiẹ̀ ti pẹ́ táyì ìgbà kan máa ń sọ pé Glo ni mò ń lò ẹ sẹ́ndì káàdì sí mi, àmọ́ mo ti rí pé àwọn tó ń bú wa náà wọ́n ń bẹ nítòsí wa ní ṣe ní tọrọ káàdì lórí social media, ṣe ní tọrọ owó lórí social media. Àmọ́ má gbàgbé o wípé iṣẹ́ tí mo ń ṣe kì í ṣiṣẹ́ tèmi Saheed Ire nìkan, kì í ṣe fún àǹfààní gbogbo ayé pátápátá ni. Òun la ṣe lẹ́nu láti lè béèrè nǹkan lọ́wọ́ ayé, ojú kò ti wà nítorí pé nǹkan tí à ń ṣe ó múnú ayé dùn, nǹkan tí à ń ṣe láti kó lè mú ìtẹ̀síwájú bá inú ilé ayé wa ni. Òun làwọn èèyàn àwọn olóríire tó ṣe fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa, tọmọdé tàgbà. Ẹ jẹ́ ká lo ìfẹ́ o, ẹ jọ̀ọ́ mo wá bẹ̀ yín ni, ẹ jẹ́ ká lo ìfẹ́ o, Yorùbá sí Yorùbá, ẹ jẹ́ ká lo ìfẹ́ o. Tí a bá lo ìfẹ́ ọ̀rọ̀ yá bẹ́yìn yọ o, ẹ jẹ́ ká lo ìfẹ́, ẹ jẹ́ ká lo ìfẹ́ o. Mo ń sọ fún tọmọdé tàgbà pé kẹ́ ẹ jẹ́ ká lo ìfẹ́, mo ń sọ fún tọkùnrin tóbìnrin pé kẹ́ ẹ jẹ́ ká lo ìfẹ́, ẹ jẹ́ ká lo ìfẹ́ o. Ìfẹ́ là kọjá òfin, ìfẹ́ ní mú ní tètè gbé ní débi rè o. Ìfẹ́ jẹ́ nǹkan tó jẹ́ pé ìmọ̀ yára so nípọ̀ o. Ìfẹ́ jẹ́ nǹkan tó jẹ́ pé ó tètè mú ní tẹ̀síwájú. Ìfẹ́ kò ní sí àwíjàre kankan fẹ́ni tó bá tàdí mẹ́yìn tí ò bá wa dá sọ̀rọ̀ yìí, kò ní sí àwíjàre kankan fẹ́ni tó bá tàdí mẹ́yìn tí ò bá wa fọwọ́sowọ́pọ̀. Yorùbá sọ wípé àjòjì ọwọ́ kan kò gbẹ́rù dórí, àjòjì ọwọ́ tó bá gbọ́n lè gbẹ́rù dórí o, yóò rọra fẹ̀lẹ̀ gbé ni lọ́wọ́ yìí torí pé orin tí à ń kọ kò pé méjì o, no going back, no going back. Ọmọ akin kò gbọ́dọ̀ ṣojo. Mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin afọwọ́sowọ́pọ̀ tí ẹ ra ọ̀kadà 10 yẹn sí ilé bàbá Sunday Igboho, ọ̀kadà tó fẹ́ fi rìnnà yẹn. Èmi ò sọrí bí àwọn tó jẹ́ sáìdì ọ̀hún yẹn tó ń lọ́jú ogun gangan àwọn ló béèrè fún irinṣẹ́. Àwa ò ní béèrè fún irinṣẹ́, dáńfò tán nílùú, àwa máa dọ́gbọ́n ṣe díẹ̀díẹ̀, àwa ń dọ́gbọ́n ṣe ni. Àwa ò tún jẹ́ jagunjagun tó bí àwọn bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọkùnrin ogun, ọkùnrin làǹtìlanti, ọkùnrin kan bí 1 million people. Nǹkan tí màá pè nìyẹn torí pé bàbá alálùbáríkà ni. Wọ́n ní ọ̀kadà yẹn 60 ni wọ́n sọ pé wọ́n ní ẹ̀dẹ̀ ṣiṣẹ́ 10. Ẹ̀yin tẹ́ ṣe ẹ̀ ní fowó jóná o, ẹ̀ ní fowó ọwọ́ yín gbọ́mọ sí. Ẹ̀yin tẹ́ sì ti ṣe ẹjọ́ ẹ bá wọn dá sí, ẹ bá wọn dá sí, ẹ bá ilẹ̀ Yorùbá dá sí torí kì í ṣe ìjà bàbá wa Sunday Igboho nìkan, kì í ṣe ìjà Saheed Ire nìkan, kò ń ṣe ìjà tẹ̀yìn náà nìkan, ìjà gbogbo wa ni. Jẹ́jẹ́ wa la jókòó tí gbogbo rẹ̀ ń lọ tó ń dùn. Ṣàdédé náà kó Fúlàní dé, náà bá sọ ìlú wa dìlú tó ń gbóná, náà bá sọ ìlú tó ń ṣàn fún wàrà àti fún oyin dìlú ọ̀gbẹlẹ̀. Láwa ń ra gàrí lówó tó wọ́n, láwa ń rẹ̀wà lówó tó tabua, ní mẹ̀kúnnù ò bá lè jẹ ráìsì mọ́. Ọjọ́ wo la fẹ́ ṣe lé ìdá? Àwọn olóṣèlú dẹ̀ kágbádá sọ́rùn, wọ́n dẹ̀ ń jó, wọ́n dẹ̀ ń yọ̀, ó tẹ́ wọn lọ́rùn bó ṣe rí yẹn. Ìkàmàlè yan o, ẹ̀dẹ̀ wá gbogbo àwọn tó sọ pé àwọn ń ṣèlú fún yín o, wọn ò lọ́mọ ń bí o wọn ò lọ́mọ ń bí.
wàláhì wọn ọlọ́mọ ń tòsí àwọn ipò gíga gíga tó ti fọmọ wọn sí àmọ́ wọ́n ti wá gbàgbé ni pé ọlọ́run ọba tí ń gbógo fọlẹ̀ á gbé ògo lé wa lọ́wọ́ alágbára wọn padà bọ̀ wá dọ̀lẹ̀ ó ń bọ̀ ẹ̀ má dà wọ́n dé ojú gbogbo wa pátápátá báyìí ló máa ṣe gbogbo wa pátápátá a máa rẹ́rìn ayọ̀ a máa padà rẹ́rìn ayọ̀ kẹ́yìn ni nítorí pé kí ni èèyàn mẹ́wàá kò lè dúró ní igba láíláí èèyàn àwọn egbéréje kan wà ní jókòó sídìí ọ̀tẹ̀ kọ́ wá máa dà wá tó kù láàmú kọ́ máa dèèyàn bí ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbẹ̀rún nínú ẹgbẹ̀rún láàmú agbára wo náà fẹ́ ní tó yẹn ṣèbí sójà ni wọ́n ń lò àwọn èèyàn wa ò lè kọjú ìjà sí wa ṣèbí ọlọ́pàá ni wọ́n ń lò àwọn èèyàn tiwa nínú wọn ò lè kọjú ìjà sí wa tó bá yá akílòlò á pè bàbá bó pẹ́ bóyá wàláhì akílòlò á pè bàbá. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.